Gẹ́gẹ́ bí oṣù alápọ̀nlé Ramadan ṣe ń lọ lọ́wọ́, àwọn ẹbí olóògbé Ọmọọba Alhaji Hussaifat Ọlárìndé Òkìkíọlá tí a mọ̀ sí Ọlárìndé Dynasty ṣe wáàsí ìta gbangba ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ ní ìrántí bàbá wa olóògbé Alhaji Ọmọọba Hussaifat Ọlárìndé Òkìkíọlá, aṣíwájú ìlú Ìfọ̀n-Ọ̀ṣun ní ìgbà ayé wọn. Lójúnà àti mú ìṣọ̀kan àti ìlọsíwájú bá ẹ̀sìn Islam ní ìlú Ìfọ̀n-Ọ̀ṣun, Òròlú Kingdom ni ó mú ààrẹ mùsùlùmí ìlú Ìfọ̀n Alhaji Engineer Isaac Ọlájídé Ọlárìndé àti àwọn ìgbìmọ̀ Ọlárìndé Dynasty ṣe àbẹ̀wò sí mọ́sálásí ńlá ti ìlú Ìfọ̀n-Ọ̀ṣun eléyìí tí wọ́n ń ṣe àtúnkọ́ rẹ̀ lọ́wọ́. Wọn kò ṣàì ṣe àkànṣe àdúrà fún onígbọ̀wọ́ mọ́sálásí náà, ẹni tí ó ṣe okùnfà rẹ̀ àti gbogbo àwọn alámòjútó lápapọ̀. Alákọ̀ọ́kọ́ ilé ìṣẹ̀lẹ̀ kejì ọlọ́run ẹ̀jọ̀ jẹ́ òpin ọ̀làlá ìlà ìlọ́lá Muhammadu Rasulullah ọlọ́run ọba tó lò wọ́n fún wa tó ní kí eléyìí ó tọwọ́ wọn jáde àdúpẹ́ fọlọ́run ọba wá tí wọ́n ń dúpẹ́ bẹ́ẹ̀ náà là ń dúpẹ́ rọwà sí ìrọ̀lẹ́ mùsùlùmí tọ́lọ́run tí wọ́n ṣe sábàbí. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn wáàsí ìta gbangba tí àgbáríjọpọ̀ mùsùlùmí ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọjọ́ Sunday ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2026. Ní kété tí wọ́n kúrò ní mọ́sálásí ńlá náà tán ni wọ́n mú ọ̀nà pọ̀n sí iléèwé Ansarul Islam láti lọ rèé ṣe àbẹ̀wò sí mọ́sálásí ìjọ náà, pẹ̀lú wípé gbogbo ìgbìmọ̀ ti fi ẹnu kò láti ná owó tí ó wọlé níbi wáàsí àwẹ̀ tí àjọ Prince Hussaifat Òkìkíọlá Ọlárìndé Foundation kó jọ níbi wáàsí ẹlẹ́ẹ̀kẹta rú ẹ̀ tí ó wáyé. Ààrẹ wa rọ Imam Wasirul Muslim àti gbogbo àwọn adarí ẹ̀sìn ní ìlú Ìfọ̀n-Ọ̀ṣun láti wà ní ìṣọ̀kan. Ọlọ́run àwọn abẹ́ àfààní rẹ̀ àfi bí ọ́ àtàlájí àgbà àfa àgbà bàbá wa Alhaji Hussaifat Ọlárìndé, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn papọ̀. Ọlọ́run má jàǹbá wa lórí wọn o, àfọkànbalẹ̀ pẹ́ ní kẹ́ni wọn, Ọlọ́run tó bá lékún kẹ́ wọn. Ṣùgbọ́n àwọn nǹkan kan bóyá nínú Islam tó ń ṣẹlẹ̀ gbogbo gbìyànjú wa tọ́lọ́run ní ká ṣe tí kábíyèsí náà tún sọ ń bí, inú mi dùn gan pé kábíyèsí tún ń rìpítì ẹ̀ pé Wàsíù ṣe ti gbọ́. Àríṣekọ́lá Elias ló ń jábọ̀ láti ìkànnì Excellent Media TV.